Zams Production. Má forú rẹ̀ sùn ìdè kẹ́pọ̀lúwa àwọn tó fẹ́ bá ti yẹ jẹ́ oṣù kí wá ní wọ́n fẹ́ forún ṣe. Má forú rẹ̀ sùn ìdè kẹ́pọ̀lúwa àwọn tó fẹ́ bá ti yẹ jẹ́ oṣù kí wá ní wọ́n fẹ́ forún ṣe. ọmọ Ànábì má forú rẹ̀ sùn ìdè kẹ́pọ̀lúwa àwọn tó fẹ́ bá ti yẹ jẹ́ oṣù kí wá ní wọ́n fẹ́ forún ṣe. Má forú rẹ̀ sùn ìdè kẹ́pọ̀lúwa àwọn tó fẹ́ bá ti yẹ jẹ́ oṣù kí wá ní wọ́n fẹ́ forún ṣe. Bọ̀dá mi tó ń gbọ́ mi àǹtí mi tó ń gbọ́ mi tẹ́tí kò gbọ́ mi àní má forú rẹ̀ sùn abàtì yẹn jẹ́ o wọn kì í lójú oorun ìwọ tó fẹ́ bá tiẹ̀ jẹ́ ìwọ ti sùn fanfan àwọn tó fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n ti wà lọ́dọ̀ rẹ̀ òru ni wọ́n máa ń ṣèkà àwọn abàtì yẹn jẹ́ o ṣùgbọ́n ẹni bá fẹ́ bá tiẹ̀ jẹ́ tó bá ti rí i pé ìwọ náà ò sùn ẹ̀rù máa bà á agbéra nílẹ̀ asálọ kò ní ra burú ṣe ṣùgbọ́n wọ́n tán fẹ́ bá tiẹ̀ jẹ́ o tó ti sùn fáfáà àwọn àbàtì yẹn jẹ́ o ọmọ bára mọ̀ o má forú rẹ̀ sùn má kọ́ta má ṣẹlẹ̀ yà rẹ̀. Má forú rẹ̀ sùn ìdè kẹ́pọ̀lúwa àwọn tó fẹ́ bá ti yẹ jẹ́ oṣù kí wá ní wọ́n fẹ́ forún ṣe. Oorun jẹ́ pé o fẹ́ lọ́lá o fẹ́ là láàyè o fẹ́ jẹ́ nìyàn oorun ni lọ́sàn oorun ni lóru àwọn tó lé ẹ̀ńbẹ́ ní díùtì má fà sí kò rẹ̀ ṣeré mọ́ kẹ́pọ̀lúwa aláwùrà kó lè gbé délẹ̀ ìlérí. Má forú rẹ̀ sùn ìdè kẹ́pọ̀lúwa àwọn tó fẹ́ bá ti yẹ jẹ́ oṣù kí wá ní wọ́n fẹ́ forún ṣe.